Kábíyèsí olórìṣà àwọn ní òní wọ́n wọlé yẹn ọba Odùduwà àwọn nu kábíyèsí ìyẹn bá ní ìtàn. Ẹ jẹ́ ká máa kíra wa wípé a kú ojúmọ́ ní òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2025 èyí tí ìjọ Kérúbù àti Séráfù tí ó pé 100 ọdún èyí tí a ti dá sílẹ̀ láti ọwọ́ bàbá wa St. Moses Orímọládé. Kété la wà ní Mábà níbi báyìí níbi tí a pè ní Séráfù land níbi tí ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn Kérúbù àti Séráfù ní gbogbo àgbáńláyé pátápátá tí wọ́n ti ń ṣe àjọyọ̀ 100 ọdún eléyìí tí a ti dá ìjọ Kérúbù àti Séráfù sílẹ̀ ní gbogbo àgbáńláyé pátápátá. Ẹ ti rí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń wọ gbọ̀ngàn ibi tí a wà nínú rẹ̀ yìí. Kété òun náà rèé tí àwọn èèyàn tí wọ́n ṣe àjọyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ṣàjọyọ̀ kódà lára wọn òun náà ni bí wọ́n ṣe dúró déédéé yìí. Ẹ jẹ́ ká nìṣó níbẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun nínú ìjọ Kérúbù àti Séráfù òun náà ni à ń wò ní iwájú wa yìí níbi tí wọ́n wà lọ́tún àti lósìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń gba àárín wọn kọjá láti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàbọ̀ sí gbọ̀ngàn ilẹ̀ Séráfù èyí tí a pè ní Séráfù land yìí níbi tí àwọn ọmọ ogun ọ̀hún náà tí wọ́n dúró dáadáa nínú aṣọ ọmọ ogun wọn. Èyí so Kérúbù àti Séráfù papọ̀ yálà ìṣọ̀kan ni tàbí internal tàbí sacred ni òun náà ló so gbogbo wọn papọ̀ níbi tí gbogbo wọn tí wọ́n ti ń kí àwọn tí wọ́n jẹ́yàn jàǹkànjàǹkàn káàbọ̀ sí àárín wa. Bàbá aládùúrà tí wọ́n jẹ́ bàbá aládùúrà ìjọ Kérúbù àti Séráfù òun náà ni wọ́n kí káàbọ̀ sí àárín wa yìí níbi tí ogunlọ́gbọ̀n àwọn Kérúbù àti Séráfù tí wọ́n kí wọn káàbọ̀ sí àárín wa. Eyín bàbá Àlàwó ni wọ́n kí wọn káàbọ̀ yìí pẹ̀lú àwọn ọmọ ogun èyí tí wọ́n kí wọn káàbọ̀ sí àárín wa. Bàbá aládùúrà ti ìjọ Kérúbù àti Séráfù ti unification òun náà ni wọ́n wà nínú ẹ̀sìn ọláńlá èyí tí wọ́n gùn tí wọ́n ń gbé wọn bọ̀ lóní kéréré. Bàbá àtàwọn màmá tí wọ́n ṣíájú wọn
tí wọ́n ṣíwájú wọn bí wọ́n ṣe ṣíwájú wọn òun náà ni àwọn ọmọ ogun inú ìjọ kérúbù àti séráfù ni wọ́n tẹ̀lé wọn lẹ́yìn àwọn ọmọ ogun òun náà ni ẹṣin ọláńlá eléyìí tó ń gbé bàbá wa nínú olúwa ìyẹn bàbá àlàwó tí ó gbé wọn bọ̀. Dúró, hold on, mass. Jẹ́ kó kọjá, hold on. Dúró bá, mi á gbé wọn báyẹn. Gbé wọn báyẹn, sọ́mọ. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ìjọ kérúbù àti séráfù tí ó ti ń wáyé ẹ̀rí ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ní gbogbo àgbáńláyé bí wọ́n ṣe kú rẹ̀rẹ̀ tí wọ́n wọ inú gbọ̀ngàn yìí wá. Àwọn kan ni wọ́n wà ní ọwọ́ ìsàlẹ̀, àwọn kan ni wọ́n sì wà ní ọwọ́ òkè níbi ìbàyè níbi tá a ti ń rójú àwọn bàbá àti àwọn màmá, kódà àwọn ọ̀dọ́ gan wọn ò gbẹ̀yìn níbẹ̀ tá a ti rí àwọn bàbá àti màmá. Wọ́n mi ẹ̀ káàárọ̀ mà. Káàárọ̀ sà. Kí lorúkọ yín mà? Akínú Ìlọ́lá Ayọ̀mí pọ̀ sí. Inú ìjọ kérúbù àti séráfù ṣé bẹ́ẹ̀ ni wọ́n bí yín sí mà? Ibẹ̀ náà bí mi sí. Bí a ṣe ń ṣe ọgọ́rùn-ún ọdún tí a ń lò nínú ìjọ kérúbù àti séráfù yìí, báwo nínú yín ṣe dùn tó sàmà? In fact, inú mi dùn púpọ̀ nítorí pé ó ṣojú ẹ̀mí mi. Ó bá mi láyé, ó dẹ̀ tún bá mi láàyè ara. Bí ìjọ kérúbù àti séráfù bí ó ṣe lọ, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á ní rò pé bóyá àwọn àgbàlagbà nìkan ṣe ló wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tójú wọn gúnrégé òun náà ló wà ń bẹ̀ lọ́tùn àti lósì, kódà àwọn ọ̀dọ́ òun náà ni wọ́n wà ń bẹ̀. Ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ náà kábọ̀. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sà. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Mrs. Ojo. A rí pé ọ̀dọ́ ni gẹ́gẹ́ bí ní ọ̀dọ́ nínú ìjọ kérúbù àti séráfù. Are you happy to be a seraph? Yes, I'm very happy. Láti ìlú wo lẹ́yìn tí wá síbi tá a wà yìí? Láti ìlú Abẹ́òkúta, Ogun State. Láti Abẹ́òkúta, Ogun State lẹ ti wá síbi tá a wà yìí. Inú yín sì dùn láti wà ń bì báyìí lónìí. Ẹ ti lò tó ọdún mélòó nínú ìjọ kérúbù àti séráfù? 22 years. 22 years. abalẹ̀ eléyìí níbi ìbàyà tún wà pẹ̀lú ìkan lára àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ gbòógì nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù. Ẹ káàsán sà. Ẹ káàsán. A kú ọdún èní. Ẹ̀mí wá sọ pẹ̀lú àpẹẹrẹ lọ. Ẹ jẹ́ bá mi dárúkọ yín fún àwọn ará létí wọn wò wá. Orúkọ mi ni Bọ̀dá Ófẹ́mi Daniel. Bọ̀dá Ófẹ́mi
Daniel. Báwo lẹ ṣe jẹ́ nínú ìjọ Kérúbù àti Séráfù? Mo jẹ́ the youth president fún youth fellowship CNS Unification Church of Nigeria Oyeda division Ogun State chapter. Ogun State chapter ó túmọ̀ sí pé láti ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wá síbi tá a wà yìí. Ìbéèrè kan ṣo ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwọn bàbá wa nínú Kérúbù àti Séráfù fún ọgọ́rùn-ún ọdún wọ́n kó wa dé ibi báyìí. Kí lẹ rí fún ọjọ́ ọ̀la Kérúbù àti Séráfù ní 20 ọdún àti ọgọ́rùn-ún ọdún bíi sásìkò tá a wà yìí náà? Ẹ ṣeun púpọ̀. Ohun tí mo ń ṣe àfojúsùn rẹ̀ rèé bí èmi ṣe débí lẹ́nu ni wípé ọjọ́ ọ̀la Séráfù dára. Pẹ̀lú ohun tí mo rí bí lẹ́nu ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ wípé Séráfù a ti kúrò ní ojú tí àwọn èèyàn fi ń wò wá. A ti kúrò ní ìpele yẹn. Ẹni bá dẹ̀ ti ń fojú àná wo kinní kan wọ́n ní kinní kan ṣe kinní kan. A sì ní ìpele àná mọ́. A ti jí a ti wà lẹ́nìí. A sì ń wo ọjọ́ ọ̀la níwájú wípé ọjọ́ ọ̀la tó ní tó dára ẹ jẹ́ kí n wò bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la tó bright bí àwọn olóyìnbó ṣe máa ń pè é because the future is bright as we are looking at it looking at what we have here nobody expected CNS to be at this level pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ láti gbà yí wá ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run mú wa làájá pẹ̀lú gbogbo rògbòdìyàn lọ́tún lọ́sì síbẹ̀síbẹ̀ Ọlọ́run dì wá mú ó jẹ́ ká dé pele yìí in the next 20 years ó dá mi lójú pé òkè gíga ju bá a ṣe lérò lọ òun la máa wà. Ó dáa gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ ó túmọ̀ sí pé ṣé kí àwọn bàbá wa kó fọkàn balẹ̀ wípé ìjọ Kérúbù àti Séráfù níbi ọba adé yìí tí wọ́n fà á lé ẹ̀yin ọ̀dọ́ lọ́wọ́ tẹ́sí jẹ́ ọ̀kan lára àwọn youth president ṣé kó fọkàn balẹ̀ pé kò lè dàrú kò sì lè bàjẹ́ yóò máa tẹ̀ ẹ́ wájú. tẹ́ ẹ bá wò ó dáadáa sir even in the current setup ẹ rí wípé ọ̀dọ́ ò gbẹ̀yìn. bẹ́ẹ̀ni. púpọ̀ nínú ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ lè sọ pé 80% ọ̀dọ́ ni ó ń kópa ribiribi ń bẹ̀ tó túmọ̀ sí pé àwọn ọ̀dọ́ ò kẹrẹ̀ go and check the records very well sir ẹ rí wípé ní gbogbo àwọn àti ṣe àkójọpọ̀ bí ọjọ́ òní ṣe fẹ́ rí ẹ rí pé kò ṣẹ̀yìn àwọn ọ̀dọ́ so tó túmọ̀ sí wípé táwọn bàbá gan tí wọ́n bá fi ọ̀pá lélẹ̀ lénìí kò lè sí ìṣòro kankan nítorí pé àwọn ọ̀dọ́ àti jígìrì a dẹ̀ ti ń di àwọn ìpele tó yẹ ká dìmú nínú ìrìn àjò yìí àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ àti ń kọ́ àwọn ìmọ̀ tó yẹ ká mọ̀ àti mọ̀ gbogbo bí tó yẹ ká ti tẹríba àti ń tẹríba gbogbo bí tó yẹ ká mọ̀ àti ń tojú bọbẹ̀ gbogbo tó yẹ ká rí àti ń rí tó túmọ̀ sí pé àwọn ọ̀dọ́ náà àdúró láti lè rí dájú wípé nígbà táwọn bàbá bá ṣiṣẹ́ wọn tí wọ́n fọ̀pá lélẹ̀ àwọn ọmọ aṣetán láti tẹ̀síwájú àwọn ọ̀dọ́ ṣetán láti mú láti bẹ̀ káàdẹ̀ tún gbé ju pele yẹn lọ. Ẹ ṣeun púpọ̀ fún ohun tí ẹ bá wa sọ yìí lágbára ọba mi òkè ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù kò ní bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀sí ń tukọ̀ wa náà lágbára Ọlọ́run kò ní bàjẹ́ ẹ ṣeun púpọ̀ thank you. Ẹ tún jẹ́ kí n máa kí yín káàbọ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wà ní gbọ̀ngàn ibi tá a wà ní mábà yìí òun náà ni à ń tẹ̀síwájú láti máa béèrè ìbéèrè ní ọwọ́ wọn. Mọ́mì ẹ káàsán mà. Ẹ káàsán sọ̀rọ̀. Mo ní kí n béèrè lọ́wọ́ yín à ń ṣe àjọyọ̀ ọgọ́rùn-ún ọdún tí a ti dá Kérúbù àti Séráfù sílẹ̀ pẹ̀lú bí ẹ ṣe rí bí gbogbo nǹkan ṣe wà ní ìsinyìí láàrin 20 ọdún àti ọgọ́rùn-ún ọdún míì sásìkò tá a wà yìí ojú ìwòye wo lẹ rí ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù ibo ló máa dé. Ojú ìwòye tí ta máa rí ni wípé torí pé àtijọ́ wà ní ìṣọ̀kan nígbà tó bá tún máa di nígbà tí ó bá tún máa di bóyá 150 years á tún ti dára jù báyìí lọ torí pé a ti wà ní ìṣọ̀kan. Thank you very much ẹ ṣé púpọ̀ kí lorúkọ yín mà. Orúkọ mi ni special mother in Israel Fọláṣadé Badmus. Láti ìlú wo lẹ́yìn tí wá síbí. Láti ìlú Kòròdú. Láti Kòròdú ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣeun púpọ̀. Àwọn ilé àtòmáwòrán mẹ́ta tẹ́ ní níwájú kìí wọ́n sì máa fi àwòrán yìí orúkọ rẹ̀ nítorí tí Olúwa kọ́ lé orí àánú rẹ̀ kò ní bẹ̀rẹ̀ àti òtítọ́ rẹ̀ láti ìrọ̀lẹ́ ìrọ̀.
that this fold was founded. Whosoever that is here, that is not a prophet here, when this fold started, let the person raise his or her hands up. I remember something. What would they say about you and I? What have we done on this planet Earth? There is no one who has been given birth that will go back. This journey of a life is for a short period. Greetings to all our leaders here. I greet all elders here. Greetings to entire members of this congregation. Look at the foundation of Cherubim and Seraphim. The foundation of Cherubim and Seraphim. And it is so up to now. Let everybody stand up and say that you are celebrating the Centenary. I want to celebrate ìpìlẹ̀ tí Jésù bí ìjọ Kérúbù àti Séráfù wọ́n ṣe fi ìpìlẹ̀ lélẹ̀ lórí